ṣé ẹ ti rí lẹ́gbẹ̀yìn Sínátù Ajíbọ́lá? ṣé ẹ ti rí ibi tí Sínátù Ajíbọ́lá ibi ìkẹyìn tí wọ́n sin Sínátù Ajíbọ́lá sí? ẹ wo lẹ́ẹ̀kẹyìn. Àwọn èèyàn máa ń tú àwọn àṣírí. Ibi tí wọ́n sin mama Lizzy Anjorin òun ló fi ń hàn wá yìí o. Lórí interview tí Arijani èyí tí ó ṣe pẹ̀lú àbúrò Lizzy tí wọ́n ń pè ní Lanre tí ó sọ wípé Lizzy Anjorin ò mọ ibi tí wọ́n sin ìyá rẹ̀ sí. Ibi tí wọ́n sin ìyá Lizzy Anjorin Yèyé Mẹ́ṣọ́ òun ni wọ́n fi ń hàn wá yìí o. Àwọn èèyàn ti lọ wú jáde o, wọ́n ti gbé fídíò jáde. Fídíò náà rèé, ẹ wá gbọ́ ọ̀rọ̀ tí obìnrin yìí sọ nípa ibi tí wọ́n sin ìyá Lizzy Anjorin sí. Ẹ gbọ́ ohun tí arábìnrin náà sọ. Kẹ́ẹ̀dẹ̀ má gbàgbé, ẹ máa bá wa subscribe sórí YouTube channel wa. Ẹ gbọ́ ohun tí arábìnrin náà sọ. Sínátù Ajíbọ́lá wọ́n ní àdúrà kí gbogbo àgbàlagbà tó bá ń gbàdúrà pé kọ́lọ́hún kó fún wa lọ́mọ tó máa tójú wa ṣe, tó máa tẹ́yìn ṣe. ẹ wo bí wọ́n ṣe ṣe ẹ wo bí lẹ́ẹ̀kẹyìn Sínátù Ajíbọ́lá ṣe rí. wọ́n ní bó ṣe yẹ ẹlòmíì ló kù o, wọn á ké yẹ̀yẹ́ ẹ̀, wọn á dákẹ́ o. Sínátù kú, wọ́n ké yẹ̀yẹ́ ẹ̀, wọ́n dákẹ́, wọ́n ṣe yẹ̀yẹ́ ẹ̀, wọ́n dẹ̀ dákẹ́. ẹ wo bó ṣe ṣe lé Sínátù Ajíbọ́lá. ọmọ tọ́mọ tíyá yìí bí ó dẹ̀ ní gbajúmọ̀ lòun, kò sẹ́ni tó tó òun ti ń ṣòwò látìgbà tó lówó kó tó dówó sílé ayé lọ. àwọn tí ń ṣòwò, wọ́n nígbà tó ti sìn ìyá tán náà ti padà, wọn débẹ̀ láti wo ibi tí ìyá kú sí, débi tí wọ́n fẹ́ tún ṣe, débi tí wọ́n fẹ́ gba àwọn alágbàro kó bá wọn ró. wọ́n tún bá wọn gba alágbàro kó bá wọn ró ibi tán sì ìyá wọn sí. ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín. ẹjọ́ kí wá ló ń ẹjọ́ wo lẹ́ ń rò tẹ́ ń pa wọn la ganan? ìyá tó bí ẹ, òbí tó dẹ̀jẹ̀ lé ẹ lórí. ẹ wo lè kẹyìn Sínátù Ajíbọ́lá. ẹ wo lè kẹyìn Sínátù Ajíbọ́lá. Ọlọ́run má fún wa lọ́dájú ọmọ. Ọlọ́run má fún wa lọ́mọ pa òbí ìbọn. Ọlọ́run má fún wa lọ́mọ yẹ̀yẹ́. Kí wá ní kílẹ̀ larí mọ́lẹ̀ tẹ́ ń fò sókè tẹ́ ń fẹsẹ̀ janlẹ̀ fún. ẹ ní tìjú. Ọlọ́run ti bá yín ro. wọ́n nítorí tí wọ́n bá ro wọ́n lè jòbẹ́ lè bùyàn ṣán. ẹ wo ibi tí Sínátù Ajíbọ́lá gbẹ̀yìn sí. ojú orí tán sí Sínátù Ajíbọ́lá sì ti fọ́ pẹ́rẹpẹ̀rẹ. ìyá odidi gbajúmọ̀ tí kò sẹ́ni tí kò mọ̀ wọ́n, tó jẹ́ wípé tó bá ti joyè lọ́ máa ń wo pílátífọ́ọ̀mù wọn. ẹ wo didi gbajúmọ̀, ẹ wo ibi tán, ẹ wo lè kẹyìn tí ìyá wọn sinmi sí gbẹ̀yìn. ẹjọ́ ta ló wá ń ṣẹ̀sín? ta ló ń ráre? nígbà tó bá sọ wípé ó ti tó yín, ẹ sọ pé kò tó o. ẹ̀yin lẹ mọ̀ gbàtà kọ́kọ́ délé ayé, ẹ̀yin lẹ mọ̀ gbàtà ṣẹ̀dá gọ́ndà tiẹ̀. ẹ wẹ̀ sí yín níta gbangba. ṣe bá ara wọn tó kù yín tán bá lọ sójú orí ìyá wọn, kó máa jẹ́ pé ẹ̀yin náà gbé fúláwà, kó tẹ̀jọ́ fúláwà kékeré kẹ́ ẹ lọ fi sọ pé tó ìyá mo dé o, má padà lẹ́yìn mi o. wọ́n ní kò sí yẹn nínú ìgbésí ayé yín, àfi kẹ́ ẹ jókòó lórí social media kẹ́ ẹ múra síjà, kẹ́ ẹ ní kò sírú yín. ẹ ṣe fúrákàsì títí, ẹ ṣe ságà títí. wọ́n dẹ̀ padà bá yín ságà ya yín jáde níbi tẹ́ ẹ gbé ya yín wọlé sí. wọ́n dẹ̀ bá yín fi fúrákàsì wú ya yín jáde. ó yẹ kẹ́ ẹ dọwọ́ bojú ni. odidi ìyá tó bí yín, ẹ wo sàárè ìyá yín. tẹ́ ẹ máa múra, tẹ́ ẹ máa ní kò sí bẹ́ẹ̀ ṣe jẹ́, tẹ́ ẹ máa wé gèlè, tẹ́ ẹ máa kó bàtà sẹ́sẹ̀, tẹ́ ẹ máa jó bí eégún àbẹ, àṣẹgbìn kanra yín. ẹ wo ibi tí ìyá tó bí yín tó dẹ̀jẹ̀ lórí yín, ẹ wo ibi tẹ́ ẹ gbé ìyá yín sí. àbọ̀ tún fọ́ọ̀jì eléyìí náà ni, ṣọ́ tún parọ́ eléyìí mọ́ yín. ẹ̀yin dẹ̀ ń gbàdúrà pé ẹ fẹ́ jẹ wọn mọ́. ìyá tó wá dẹ̀jẹ̀ lẹ́yìn lórí, tẹ́ ẹ lọ fọjọ́ kan sọ pé ẹ káàsán o níbi tẹ́ ẹ gbé wọn jù sí. ẹ wá sìn ìyá yín bí ẹni sin ẹran tó kú lábàtíọ̀, bí ẹni sin ẹran tó kú lábàtíọ̀ lẹ sìn ìyá yín. ẹ wojú orí ìyá yín bó ṣe fọ́ kutukutu, òjò ti wọ́ gbogbo òkúta tó kó sórí ẹ̀ lọ. ẹ̀yin dẹ̀ ń sun orí bẹ́ẹ̀dì, ẹ̀yin dẹ̀ ń sẹ́ẹ̀tì tébù,
ẹ̀ ń káwó dídí síbẹ̀ ìyá yín dẹ̀ ń jẹ ìyà òjò ń pa òòrùn ń pa níbi tẹ́ ẹ tẹ́ sí odidi gbajúmọ̀ mi ò ní gbọ́ mi ò ní gbà léyìí tí mo ráwọ́ lé yẹn tá bá mi sọ mi ò tí ì rí ìyá tó ṣọlọ́kọ̀ yín wáyé ń ráre nínú sàárè ìyá sàárè nìyá yín ń jẹ lọ́wọ́lọ́wọ́ yìí èèyàn kó sí bàtà ẹ̀ kó sáṣọ bíi pé kò sóde míì mọ́ òde ṣìkù lẹ́yìn ẹ má wọ gbogbo ètò ẹ ní nílé tán gbogbo gbajúmọ̀ tẹ́ ẹ̀ ń ṣe àṣẹ ìyá yín ò sùn re gbogbo gbajúmọ̀ tẹ́ ẹ̀ ń ṣe àṣekú re ẹ fi sìn ìyá yín dọ̀run ẹ wá ṣèkú ìyá yín bó ṣe Sínátù ló kú o wọn ké yẹ̀yẹ́ wọn dákẹ́ o ẹ̀yin ò tiẹ̀ wá ń ṣọmọ tó ń gbẹ̀yìn tó ń tẹ̀yìn ṣe rárá ẹ yóò kú ìyá yín padà ẹ ní ẹ̀yìn òkú ìyá yín padà pẹ̀lú gbogbo gbajúmọ̀ yín gbogbo gbajúmọ̀ pé ẹ̀yin ṣe sàárà fún ìyá ibi tí ìyá yín sùn jọ̀wọ́ lẹ ti débẹ̀ gbajúmọ̀ onígò lójú ibi tí ìyá yín sùn sí jọ̀wọ́ lẹ ti débẹ̀ ó mà lọ gbé jáde yìí òjò ti wọ́ gbogbo ẹ̀ lọ ohun tẹ́ bá ṣe fún ìyá lọ́mọ á ṣe fún yín ohun tẹ́ ṣe fún ìyá yín lẹ máa gbà ẹ wá fòdìdí ìyà tó tó yìí ẹ fi jẹ lọ́kọ̀ tó sì yín wá sáyé ọlọ́kọ̀ tó dẹjẹ̀ lé yín lórí ẹni tó gbóyún yín fóṣù 9 ẹ wá fòdìdí ìyà jẹ láti bí 20 ọdún nílẹ̀ yìí ẹ lọ ṣe pẹ̀lẹ́ ń bẹ̀ yẹn lójú orí ìyá yín ẹ wá jọ dájú ọmọ ń jẹ́ ti sin ìyá yín lẹ ti padà lẹ́yìn ẹ ló kó òun nìkan pẹ̀lú wáì nínú sàárè ọ̀hún náà ti gbé jáde yìí ẹ kàn joyè ọmọ lásán ìkejì ajá ọmọ lásán nìyí gbajúmọ̀ òṣì lẹ ń ṣe gbajúmọ̀ yín ò wọ̀ wá lójú gbajúmọ̀ yín ò mú nǹkan kan gidi wá ìyá yín ráre nínú sàárè Ajíbọ́lá Sìmọ́tù àbí kí ló lè ìyá yín jẹ́ ó ń ráre nínú sàárè. àwọn èèyàn mà le gan o àwọn èèyàn wọn le gidi gan ni mojúbà o ẹ̀yin ayé àwọn èèyàn mà ti lọ wú ibi tí wọ́n sin ìyá Lizzy Anjorin o wọ́n ti lọ gbé fídíò bẹ̀ jáde lórí ọ̀rọ̀ à ń bára ẹni jà lórí ọ̀rọ̀ Àríjàní ò ṣe Àríjàní lórí ọ̀rọ̀ Lizzy Anjorin ò ṣe Lizzy Anjorin lórí ọ̀rọ̀ àbúrò Lizzy Anjorin tó ń jẹ́ Lanre lórí interview tí wọ́n ṣe fún Lanre tí Lanre sì sọ wípé Lizzy Anjorin kò mọbi tí wọ́n sin ìyá rẹ̀ sí fídíò ọ̀hún wá òun ni wọ́n ti wá gbé jáde yìí ibi tí wọ́n sin ìyá Lizzy Anjorin òun ni àwọn ọmọ aráyé mà ti gbé jáde yìí Ọlọ́run tóbi lọ́ba o kábíyèsí Olódùmarè ọ̀rọ̀ náà lẹ gbọ́ lẹ́nu arábìnrin tó ń fi fídíò yìí hàn wá o Ọlọ́run tóbi lọ́ba ẹ̀yin olólùfẹ́ wa ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu arábìnrin náà o kí lẹ́yìn náà wá rí sí ohun tí arábìnrin yìí ṣe lótìítọ́ ni ibi tí wọ́n sin ìyá Lizzy Anjorin sí òun ni wọ́n fi hàn wá yìí àbí wọ́n kàn lọ ṣe nǹkan sàkámàjé kan ẹ bá wa dá sí o ìtẹ̀yìn náà bá rò ẹ bá wa fi sí abala comment section o kẹ́ ẹ jẹ́ ká mọ̀ kẹ́ ẹ dẹ̀ má gbàgbé ẹ máa bá wa subscribe sórí YouTube channel wa ẹ máa bá wa like ẹ máa bá wa share kẹ́ ẹ bá wa comment ìkànnì King Fax Gist TV òun lẹ wà yìí o ó dìgbà.